ẹ káàbọ̀ padà ẹ̀yin ará ilé orí ètò Miliki Express náà la wà tí èmi àti àlejò mi beauty box makeover àjọ ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ láti ẹ̀kan lórí ọ̀rọ̀ beauty ò ń ṣe beauty lórí ọ̀rọ̀ makeup ò ń ṣe makeup mo tẹ̀ sọ fún wọn pé irọ́ ló ń pa nítorí pé kọ́ńtọ̀ tó ń sọ nǹkan tí ò sí bẹ́ẹ̀ náà máa ń sọ pé wà ń bẹ̀ àwọn dẹ̀ sọ fún mi pé àwọn ò parọ́ mo dẹ̀ wá fẹ́ kẹ́ defend ara yín báyìí pé ẹ parọ́. Mi ò parọ́ in the sense that kò ń ṣe pé nǹkan tí ò sí bẹ́ẹ̀ là ń fi síbẹ̀ tó bá jẹ́ pé nǹkan tí ò sí bẹ́ẹ̀ là ń fi síbẹ̀ mi pa máa change lipi ẹni tó bá lọ ṣe surgery ló parọ́ àwa fẹ́ kẹ́ feel pé kò à ń change illusion ẹni fine makeup ẹni tí ò fine sometimes makeup ma beauty tẹ́ẹ̀rì ó máa bring it out ó bring it out. tó bá fọ̀ dànù nǹkan ojú yẹn náà ni eventually ẹ̀yin lẹ́ẹ̀kan mọ̀ kójú yẹn náà lẹ ṣe rí ẹni máa sọ kí ni kò sóbìnrin tí kò fine. ó dàbọ̀ fẹ́ bèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ yẹn má bínú. wọ́n ní picture kan sí wọn lórí Facebook lady ẹ̀ mọ̀ mọ̀kan tó ṣe bóyá wọ́n dá acid sí lójú ni bó ojú ẹ̀ dàbí ìgbà tó pé iná jó lójú ojú ẹ̀ rún all through the face. so ẹ mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan yẹn pé 10 ways to tell you that makeup artists are liars òun ni mo ń sọ ìkan náà pictures ẹ̀ ìgbà tí makeup artist wá ṣetán pẹ̀lú lady wàláì ó fine ju Yvonne Nelson lọ ó fine jù ta ni actress tẹ feel pé fine jù ní Yorùbá wa yìí. gbogbo wọn náà lọ fine. èwo lẹ feel pé this one is outstanding. Okay, ẹ jẹ́ ká lọ Mọ́tọ́lá. Lady stand out as in wọ́n gbé picture before and after mi ò believe as in kò jọ rárá but òun ni. báwo lẹ ṣe mọ̀ pé òun bá tẹ wo dáadáa rójú yẹn pé ojú a rí pé ẹ ṣì máa rí similarities. Exactly nǹkan tẹ máa fi mọ̀ pé ẹni yẹn náà lè rí ni nǹkan tó máa ń jẹ́ kéèyàn mọ look èèyàn eyes then probably the cheekbones. ẹ ṣe bóun lẹ tún sọ pé tún shift ẹ kúrò níbi tó wà. la shift ẹ agbésókè ni la shift tó kè shift náà ni. ẹ jọ kí ni mini shift. nǹkan tí ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. nígbà tí mo fojú dá chicken sápá sálẹ̀ wọ́n á rí lọ́wọ́ ìrọ̀lẹ́ mo bá lọ́wọ́ òkè. irú ẹni tẹ ló ní buns lójú yìí tẹ̀dẹ̀ wá rí tẹ́rí pé makeup ẹ̀ ti fine ojú ẹ̀ fine. nǹkan tó wà ń bẹ̀ ni pé makeup yẹn nǹkan ojú ẹ̀ tó burn surface lẹ̀ ń rí. Definitely ojú yẹn tó burn beautiful ẹni tó fine. oyè yín so skin yẹn lọ́kọ̀. Okay, mo wá fẹ́ bèrè talent deceive gangan tẹ́ bá ṣe makeup fihàn tí kò fine tó wá fine at the end of the day I'm a guy mo wá toast yín mo like yín gan pé this girl is cute mo wá gbé yín délé ẹ wá fọ ojú yín mo wá bá yín bí oh God mo lè bẹ̀ sí ní fún yín ní gbàjú-gbàrún. kò dẹ̀ yẹ kó lè tó yẹn náà actually but definitely ọkùnrin tó bá tó rí makeup tó tẹ̀lé makeup then definitely sometimes ọkùnrin yẹn gangan ò lójú nú. Beauty they say is in the eye of the beholder. Téèyàn bá rẹni tí ò fine makeup or not you will know. You will know. Kò dẹ̀ sẹ́ni tí ò fine actually me believe bẹ́ẹ̀ téèyàn bá ń jẹ nǹkan tó dáa tó ń tọ́jú ara ẹ̀ definitely beauty yẹn máa jáde. èmi tẹ̀ believe nǹkan tẹ̀sán nítorí pé gbogbo nǹkan tí Ọlọ́run dá dáradára ni Ọlọ́run tó dẹ̀ dá ètè pé kó tóbi kò dáa pé kí ẹ̀yin makeup artist kẹ́ ṣe kó kéré. Well sometimes with self-confidence. mo understand yín dàdà èmi náà kàn ń wá yín ni nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì á wò pé àbàwọ́n tó wà lára mi ní ètè mi ó ti tóbi jù àwọn makeup artist máa ṣe kí ni wọ́n bá yín ṣe kó moderate so that tẹ́yìn gan bá jáde swag tẹ́ máa fètè yín ṣe gan ó máa lágbára ó máa ń fún yàn ní self-confidence báwọn olóyìnbó ṣe máa ń sọ. Alright, kí ni àwọn makeup tó yẹ pé wọ́n tún ṣe ní 5 years ago tí wọn kì í ṣe mọ́ sí? ní ẹ̀mọ́ kí mo sọ pé bí ojú ṣe ń là bójú ṣe ń mọ́ lójú ńlá sí làwọn èèyàn mọ kí ló ń lọ kí ni ò lọ nígbà kan àwọn èèyàn believe pé tí wọn bá tí ṣan powder mójú tán tí ṣan kí gbogbo ojú pọ́n àwọn tí lo pancake bó ṣe máa ń pè gbà yẹn bọ̀ ní ìsìn àwọn kankan ti wà téèyàn ló tó yẹ pé eventually powder tí wọ́n máa fi sí gan kékeré ni then nígbà kan àwọn èèyàn believe nínú red lipstick. àwọn màá mi náà. mo ti ẹ̀ mọ̀ gbà ìkan tó green báyìí tó jẹ́ pé tẹ bá ti lò tán ló ṣe máa red. ó máa tán red wọ́n chìpù kù ṣùgbọ́n wọ́n lágbára wọn dẹ̀ ń tètè lọ létè wọ́n tán o. so gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ti change ìgbà kan irú blouse pencil black làwọn èèyàn máa ń lò kò sí irú yẹn mọ́ irú gèlè tí mo sọ ń gbà yẹn náà tí mo ní satellite lọ ń wé irú sí i kan náà ice cream. bẹ́ẹ̀ni ó ti wá worse tó jẹ́ pé ń sin gan àwọn èèyàn ń wé full gèlè mọ́ wá sí rọra ṣe kékeré so bí ojú ṣe ń mọ́ ni ojú ńlá sí.
ojú ńlá sí everything then simple sí ni kì í ṣe pé ó ń le sí. bẹ́ẹ̀ni. nítorí pé oge ìgbà yẹn complex gan. complex. àwọn tó dẹ̀ lẹ́mìí ló ń ṣe. bẹ́ẹ̀ni. bọ́ǹsì èèyàn tí ò tiẹ̀ lẹ́mìí tó bá kàn ti mọ some basic things about makeup ó yá kí wá ní 5 basic things tí èèyàn gbọ́dọ̀ mọ̀ nípa makeup gẹ́gẹ́ bí obìnrin. Powder. okay. èèyàn ní láti mọ tone èèyàn ní láti mọ irú colour téèyàn gbọ́dọ̀ máa lò. if not kò ní bring out ojú ẹ̀ téèyàn bá tó bá múra bá lo powder èèyàn dúdú kò ní balance. so èèyàn gbọ́dọ̀ mọ̀ yẹn 1 then 2 lipstick obìnrin ní láti máa lo lipstick kò jẹ́ dandan kó jẹ́ bright colours. irú ètò ìlò yín sí èèyàn ṣẹlẹ̀ sì ti mọ̀ pẹ́ ló lipstick. jẹ́ dandan kó jẹ́ bright colours then even téèyàn bá máa lo red gan ó ní tone èèyàn tó dúdú ní red tó lè lò èèyàn tó pọ́n ní red tó lè lò tomato red wà exactly àwọn red kan tó jọ wine wà àwọn red kan wà tó ń súnmọ́ pink yeah. so èèyàn gbọ́dọ̀ mọ irú nǹkan tó fẹ́ lò láti máa lò ó di méjì ẹlẹ́ẹ̀kẹta fóbìnrin nínú makeup mascara wà very important. iṣẹ́ wo ni mascara máa ń ṣe. kì í ṣe gbogbo èèyàn ló ń lo irun ojú ló ń lo false lashes so tóbìnrin ò bá tiẹ̀ ṣe makeup kan tó le jù tó bá ti lo powder yẹn tó bá ti fi mascara yẹn ya irun ojú ẹ̀ ó kàn máa jẹ́ kójú ẹ̀ jáde ni so it is very essential then eyeliner yẹn la máa ń yà sí bíbá yẹn. ó lè jẹ́ pencil èèyàn lè ra lo pencil sí bẹ́ẹ̀ exactly kó kàn rọra lò náà ní títán kò dé irú makeup tí mo sọ fún yín báyìí àwọn èèyàn tó jẹ́ pé believers tó jẹ́ àwọn staunch believers tó ń like makeup tó bá lóru yẹn kò sí anybody tó lè question wọn because it's barely visible. bẹ́ẹ̀ni ó ìkù karùn-ún mẹ́rin lẹ́yìn kan. ok ọkàn brows. èmi tẹ̀rù kùn lè ẹ̀kẹ́ fi ṣe number 1. nǹkan tí mi ṣe fẹ́ lò because there's something about brows tí mo mọ̀ gẹ́gẹ́ bí amateur not as a professional. wípé tó bá tiẹ̀ ṣe nǹkan kan tó kọ̀ jáde kúrò bathroom tó dẹ̀ nu ojú ẹ̀ tó ya brows ó máa dání pé ó ti ṣe gbogbo makeup ayé ni. bẹ́ẹ̀ni but the reason tẹ́mi ṣe lò last ni pé ó wà lára nǹkan tó le jù nínú makeup láti mọ̀. and téèyàn wá ṣe brows wrongly in fact. ó ti flop everything ti bàjẹ́. bẹ́ẹ̀ni so owó wà lára nǹkan tí mo ṣe mention ẹ̀ last ẹni tó bá wà lucky tí ojú ẹ̀ pọ̀ èèyàn lè do without it. bẹ́ẹ̀ni ó kàn ra yàrá ojú ẹ̀ ẹ mọ̀ kan tí mo rántí bàtà secondary school àwọn amúrojú wa yìí àwọn aṣe kí ni nífa kí là ń fa kẹ àwọn fi kóòmù ẹmọtẹ́ kóòmù lù yẹn a fi gbé sókè tán àwọn fi tírèsì ẹ̀ wá sísàlẹ̀ báyìí àwọn ẹlòmíì kẹ̀dẹ̀rẹ̀ kan wọ́n máa tún fi jẹ́ẹ̀lì sí. bẹ́ẹ̀ ni wá lẹ̀. ṣáwọn ọmọ ṣì ń ṣe báyìí sí àwọn tó wà ní secondary school sí ṣọ́ọ̀tì ẹ̀ ń ṣe rárá ṣá. well mi ò mọ̀ mo fi pọ́ mọ́ máa ṣe torí wọn ò ní allow browse ní school. wọ́n ní ìṣiṣẹ́ dandan ni ìṣe bá ń wà lára wa náà ni. mo kójú máa ń kó mọ gbogbo èèyàn láti ṣe sí. ojú ń kọ́ gbogbo èèyàn láti ṣe sí lóòótọ́ ni. nígbà yẹn ní ó ní òkúta kan báyìí tá a máa lọ mọ́lẹ̀ bá mi mọ̀ bóyá ẹ̀yin náà ṣe òkúta yẹn kò jọ àmọ́ kò jọ bó ó máa ń shine tẹ́ bá kùn sójú ó máa dàbí ẹkùn blush but tẹ́ bá kùn máa ń fine. wọ́n dẹ̀ kùn. wọ́n kùn o èmi ò bá wọn kùn náà torí èmi ò tètè já sóge tèmi èmi máa ń wò ni bọ̀ mo mọ àwọn èèyàn tó yẹ kó máa ń kùn gbà lórí pé wọ́n fẹ́ kun pádà láti ilé òkúta yẹn bẹ́ẹ̀ wọ́n máa ń ṣàlẹ̀lẹ̀ tó bá ti lọ báyìí ògèdè ó dẹ̀ máa ń fine fẹ́ẹ̀kú so àwọn oge tán ti ṣe ń gbà yẹn tẹ́ pé àwọn èèyàn ti ẹ̀kọ́ bẹ̀rẹ̀ ibi lọ́n ta pancake so èèyàn lè rí pancake 150 gan sí. bẹ́ẹ̀ni tí wọ́n dẹ̀ máa kún tó máa wà ókè. nǹkan tí mi ò ṣe ní advice yẹn ni pé ẹ mọ̀ pé skin wa wà sensitive. bẹ́ẹ̀ni. ẹlòmíì lè kún kó get away with it ẹlòmíì dẹ̀ lè kún kó ní reactions. bẹ́ẹ̀ni àlejò mi ṣe reactions ẹ náà la máa sọ̀rọ̀ lé lórí ètò lónìí nípa makeup nítorí pé ọ̀pọ̀lọpọ̀ makeup àtẹ̀kùtẹ̀ bá ṣe ẹ lè mú jẹ ẹ máa break out ṣáá ni àlejò mi dẹ̀ máa yànnà náà fún wa lórí ètò léni àmọ́ kí a tó tẹ̀síwájú ẹ jẹ́ ká dókè lọ́hùn.